gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run o, ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú àwọn ẹ̀kọ́ àti ìkìlọ̀ tó ṣúyọ nínú ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí wípé ètò ìdìbò náà dé, ó sì ti lọ báyìí. A ti rójú, a ti rí mú, àwọn tó jáwé olúborí ti já, wọn tí ó sì jáwé olúborí lọ́nà àtẹ̀yìnwá náà wọ́n ti mọra wọn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí wípé Ọlọ́run ò jẹ́ kí ọ̀fọ̀ àti àjálù burúkú tí ìjọba òkùnkùn pètèpèrò fún ìpínlẹ̀ Ọ̀ṣun àti ilẹ̀ Yorùbá, Ọlọ́run ò jẹ́ kí ó jù báyìí lọ. Ìdí nìyẹn tí mo ṣe ń fi àkókò yìí gbàdúrà fún gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí àti ìdílé tí ó sọ àwọn ènìyàn nù lọ́nà kan tàbí òmíràn nígbà tí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun yìí tí ó ń bọ̀. Mo gbàdúrà wípé àjálù ibi, ìdààmú, wàhálà, Ọlọ́run yóò bá wa dáwọ́ ẹ̀ dúró. Gbogbo ẹ̀yin ẹbí àti ọ̀rẹ́ àti àwọn ènìyàn gbogbo tó ti pàdánù olólùfẹ́, ará, ọkọ, aya, ọmọ, Ọlọ́run á tù yín nínú, á dẹ̀ bá wa dáwọ́ ibi dúró lórúkọ ńlá Jésù Kristi. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o, nígbà tí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ń bọ̀, kìjikìji ìmìmì ilẹ̀ ń mì tó pọ̀, ìdúnmọ̀wúrúmọ̀wúrú, ìdúnkùkùlajà, ìrọ́kẹ̀kẹ̀ àti ìdágìrì, ó le gan tó kó ìpayà bá gbogbo ènìyàn. Gbogbo àwa tí a jẹ́ ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run tí a sì fẹ́ràn ìpínlẹ̀ Ọ̀ṣun, ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà náà ni a bẹ̀rẹ̀ sí ní gbàdúrà tí a sì ń fi ẹ̀mí wádìí bí nǹkan ṣe ń lọ àti ibi tó fẹ́ já sí. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o, mo wá fẹ́ kí ẹ farabalẹ̀ dáadáa kí ẹ gbọ́ àwọn ẹ̀kọ́ pàtàkì tó ṣúyọ níbi ètò ìdìbò tí a ṣẹ̀ṣẹ̀ parí lónìí. Ẹ̀yin ènìyàn Ọlọ́run o, àwọn ẹ̀kọ́ bíi 5 ni mo rí dìmú tí mo sì fẹ́ kí gbogbo ènìyàn ó farabalẹ̀ kẹ́ gbọ́ nípa ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun. Number 1, òun ni wípé Gọ́vnà Adémọ́lá Adélékè, mo fẹ́ kí gbogbo ẹ̀yin ènìyàn kẹ́kọ̀ọ́ lára ọkùnrin kí ẹ kọ́ ẹ̀kọ́ gidigidi. Ètò ìdìbò yìí fi hàn wípé ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run àti ọkàn ìyìn kì í dójú tì ni. Bí mo ṣe ń wo gbogbo tó ń ṣẹlẹ̀ sí Gọ́vnà Adémọ́lá Adélékè àti bí Ọlọ́run ṣe padà gbé borí gbogbo ìdìmọ̀lù àwọn ọ̀tá, ó mú mi rántí Jèhóṣáfátì nínú Bíbélì. Ṣáfátì ni a máa ń pè ní ọba afìyìnjagun ṣẹ́gun. Ẹ jẹ́ kí n ka ìwé Kíróníkà kejì fún yín, orí 20, ẹ jẹ́ kí n ka láti verse 1 to 6. Ó sì ṣe lẹ́yìn èyí ni àwọn ọmọ Móábù àti àwọn ọmọ Ámónì àti nínú àwọn ọmọ Édómù pẹ̀lú wọn gbé ogun tọ̀ Jèhóṣáfátì wá. Bí gbogbo àwọn ènìyàn, àwọn alágbára, àwọn ẹni ńláńlá bí wọ́n ṣe gbárùkù tí wọ́n fi mọ̀ ṣọ̀kan, tí wọ́n di pàǹpá ogun, tí wọ́n foríkorí, tí wọ́n fi kùn lukùn láti gbógun ti Adélékè lọ́ṣun. Bẹ́ẹ̀ náà ni wọ́n gbógun ti ọba Jèhóṣáfátì nínú Bíbélì. Nígbà náà ni àwọn kan wá, wọ́n sì wí fún Jèhóṣáfátì pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yìí ń bọ̀. Bọ́n ṣe ń pariwo nìyẹn, wọ́n ń bọ̀ o, wọ́n ń bọ̀ o, wọ́n ń bọ̀ o. Àwọn náà ní à ń bọ̀ o, à ń bọ̀ o, àṣẹ wọn ò ní padà dé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń bọ̀ wá bá ọjà láti apá kejì òkun Síríà, sì kíyèsí wọ́n wà ní Asason Tamari tí í ṣe Engedi. Jèhóṣáfátì sì bẹ̀rù. Bí Gọ́vnà Adélékè náà ṣe bẹ̀rù torí pé ọmọdé ò débi ẹ̀rù lẹ̀rù bá. Ó sì fi ara rẹ̀ sí àti wá Olúwa. Ó sì kéde àwẹ̀já gbogbo Júdà sì kó ara wọn jọ láti wá ìrànlọ́wọ́ Olúwa pẹ̀lú wọn wá láti inú gbogbo ìlú Júdà láti wá Olúwa. Jèhóṣáfátì sì dúró nínú àpéjọ ènìyàn Júdà àti Jerusalem ní ilé Olúwa níwájú àgbàlá tuntun. Ó sì wí pé, Olúwa Ọlọ́run àwọn bàbá wa, ìwọ kọ́ a ní Ọlọ́run ní ọ̀run, ìwọ kọ́ a ń ṣàkóso lórí gbogbo ìjọba àwọn orílẹ̀-èdè. Lọ́wọ́ rẹ kí agbára àti ipá wà, tí ẹnìkan kò sí tí ó lè kù ọ́ lójú. Ẹ jẹ́ ká wo verse 20 to 23, ẹsẹ̀ orí kan yẹn náà. Wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì jáde lọ sí aginjù Tekoa. Bí wọ́n sì ti jáde lọ, Jèhóṣáfátì dúró, ó sì wí pé, ẹ gbọ́ tèmi, ẹ̀yin ará Júdà àti ẹ̀yin olùgbé Jerúsálẹ́mù. Ẹ gba Olúwa Ọlọ́run yín gbọ́, bẹ́ẹ̀ ni a ó fi ẹsẹ̀ yín múlẹ̀. Ẹ gba àwọn wòlíì rẹ̀ gbọ́, bẹ́ẹ̀ ni ẹ̀yin ó sì ṣe rere. Ó sì bá àwọn ènìyàn náà gbèrò, ó yan àwọn akọrin sí Olúwa tí yóò máa yin ẹwà ìwà mímọ́ bí wọ́n ti ń jáde lọ níwájú ogun náà, àti láti máa wí pé ẹ yin Olúwa nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé. Nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọrin àti sí ìyìn, Olúwa yan ogun ẹ̀yìn sí àwọn ọmọ Ámónì, Móábù àti àwọn ará òkè Séírì tí ó wá sí Júdà, a sì kọlù wọ́n. Verse 23 tí mo ti fẹ́ mẹ́nu dúró. Àwọn ọmọ Ámónì àti Móábù sì dìde sí àwọn tí ń gbé òkè Séírì láti pa àti láti run wọn túútú. Nígbà tí wọ́n sì pa àwọn tí ń gbé òkè Séírì run tán, ẹnì kíní ṣe ìrànlọ́wọ́ láti run ẹnì kejì rẹ̀. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, nǹkan tí mo wòye tí mo sì fẹ́ kí gbogbo ẹ̀yin ènìyàn kọ́, pàápàá jùlọ ẹ̀yin Kristẹni àti ẹ̀yin pásítọ̀ àti gbogbo ẹ̀yin ènìyàn lórílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú ètò ìdìbò Ọ̀ṣun. Ọlọ́run ti pòwe fún gbogbo ọmọ aráyé, àwọn tó bá létí ló máa gbọ́ ohun tẹ́mi ń wí. Ìjìnlẹ̀ àṣírí ni tí ó yẹ kí gbogbo wa fiyèsí, ṣùgbọ́n àwọn aláìmọ̀kan ò ní kíyèsí.
Gọ́vnà Adémọ́lá Adélékè mo kí yín kú oríire. Ọlọ́run ó ń fi ń dá yín lójú wípé ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run kì í dojú ti ni. Ṣé bí ọ̀tá ṣe gbógun tó, wọ́n ní Gọ́vnà Adémọ́lá Adélékè is a dancing senator nígbà tó wà senator. Ó tún di gọ́vnà, ó tún yẹ̀yẹ́ wọ́n ní is a dancing governor. Dancing governor ó ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ lọ́ṣun. Ẹgbọ́ ilé yìí mi ò sọ̀rọ̀ olóṣèlú nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Mo jáde wá gẹ́gẹ́ bí wòlíì. Mo jáde wá gẹ́gẹ́ bí agbẹnusọ fún Olódùmarè. Yes. Ní tí ọ̀rọ̀ bá le dojú ẹ̀, a gbọ́dọ̀ ṣíra wa níyè. Àwa wòlíì Ọlọ́run, a sì gbọ́dọ̀ ṣí àwọn ènìyàn níyè sí ẹ̀kọ́ tó bá yẹ kí wọ́n kọ́ kí a lè bẹ̀rù Ọlọ́run. Mi ò sí pẹ̀lú Accord, mi ò sí pẹ̀lú PDP, mi ò sí pẹ̀lú APC, ṣùgbọ́n mo fẹ́ kí yẹn ṣí. Ẹ wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn alátakò tí wọ́n ń takò Adémọ́lá Adélékè, kò sí kankan nínú wọn tó ní kò ṣiṣẹ́. Kò sí kankan nínú wọn tó sọ pé fara ní aráàlú. Àwọn ará Ọ̀ṣun wọn sọ pé máa yí ìfara ní àwọn. Ṣé bá rí àwọn tó ti jẹ tẹ́lẹ̀? Ṣé bá rí àwọn tó ti ṣèjọba ní Ọ̀ṣun tẹ́lẹ̀? Ṣé bá rí báwọn aráàlú ṣe ń ké? Ṣé bá rí bí wọ́n ṣe pín sálárì wọn tí wọ́n sọ di half salary tí wọ́n fi ara ní òṣìṣẹ́ tí wọ́n pọ́n àwọn ènìyàn lójú lọ́ṣun tí gbogbo aráàlú ń kéré ro títa. Ìgbà tí Gọ́vnà Adémọ́lá Adélékè débẹ̀ ó mà ṣe dáadáa. Gbogbo aráàlú ló ń kó kìkì Ọlọ́run nínú ayé tí wọ́n ń kan sáré sí ọkùnrin yìí. Ẹ̀yin kan wá dìde ẹ sọ pé torí pé ó ń jó ijó tó sì ń jó yìí ó fi yin Ọlọ́run ni. Yẹ́sà ẹ̀dùn náà ìgbà wo ló dẹ̀ ṣẹ̀ pé kéèyàn máa yin Ọlọ́run? Gọ́vnà Adémọ́lá Adélékè mo fẹ́ kẹ́ mọ̀ wípé ìyìn Ọlọ́run tẹ́ ẹ̀ lè ṣe kẹ́ mọ́ yìn ó wà nínú tọ́lọ́run fi gbé yín ga. Ẹnikẹ́ni tẹ́ bá rí tó bá sọ pàdúrà ó gbà ẹ sọ fún pé aṣiwèrè lónítàn. Ó ń gèrè ẹ̀ láhàn jẹ ni. Yẹ́sà ẹ rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ńláńlá tí wọ́n gbéra ogun tí wọ́n dìde ogun sí Adélékè. Ìjì yìí le gan. Bẹ́ẹ̀ ni bàbá Oyètọ́lá wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Oyèbánjí wọ́n pariwo à ń bọ̀. Ọlọ́run jókòó ó yọ ṣùtì sí wọn. Ó fi wọ́n ṣẹ̀sìn ẹlẹ́yà pé ẹlẹ́ ń bọ̀ ní ẹ̀ ní padà kógun dé. Ẹ̀yin ènìyàn Ọlọ́run ó dá sí báyìí ẹ wo àti bàbá Oyètọ́lá àti Oyèbánjí àti gbogbo àwọn gọ́vnà APC ní Nàìjíríà gbogbo wọn rọ́ wá sọ́sùn. Ẹ̀yin ènìyàn Ọlọ́run gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ministers àwọn jàǹkànjàǹkàn àwọn ẹni ńláńlá nínú APC àwọn who is who lórílẹ̀‐èdè yìí gbogbo wọn wá ní àkókò ìgbà tí gbogbo àwọn wọ̀nyí kórajọpọ̀ tí wọ́n forí korí tí wọ́n fi kùnlùkùn tí wọ́n kú ọ̀tẹ̀jọ tí wọ́n di pàǹpá ogun lórí ẹnìkan ní àkókò ìgbà náà àwọn tí Adémọ́lá Adélékè rò pé kó ń gbẹ́kẹ̀lé bí àwọn bàbá Ọlágúnsóyè Oyinlọ́lá òjijì ni wọ́n jákulẹ̀. Àwọn Omiṣore àwọn náà wọ́n kọ́ ṣe bẹ́ẹ̀ pé àwọn fẹ́ support ẹ̀ ìgbà tó yá wọ́n ká ní tiwọn. Bẹ́ẹ̀ náà ni nígbà tí ètò ìdìbò kù bí ọjọ́ kan àbí méjì òun lẹ́nìkan dédé jáwá from nowhere ó lóun ní national chairman Accord party ní ẹgbẹ́ tí Adémọ́lá Adélékè wà ó ní nítorí náà nǹkan òun ti lọ support àwọn APC lójijì ẹ máa wo betrayal wo disappointment lójijì yẹ́sà kò sẹ́ni tó máa ṣe tẹ́rù òní bá síbẹ̀síbẹ̀ ọkùnrin ní ìgbẹ́kẹ̀lé nínú Olúwa ẹ tún wá gbọ́ ilé yìí o Adémọ́lá Adélékè tó wá ń sọ wípé òun gbẹ́kẹ̀lé Ọlọ́run òun sì gbẹ́kẹ̀lé wípé òun ti ṣe ohun tó tọ́ gẹ́gẹ́ bí gọ́vnà wípé iṣẹ́ rere tóun ṣe ó ti tó fi campaign nítorí náà òun ò ní ra ìdìbò lọ́wọ́ ẹnikẹ́ni wọ́n dẹ̀ ló sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wípé àwọn olóyè ẹgbẹ́ ẹ má ra ìdìbò ẹ má fún anybody lọ́wọ́ ọ̀rọ̀ ìdìbò ẹ ṣe bẹ̀kọ́ lélẹ́yìí iṣẹ́ tá a ṣe ní ká fi campaign fáwọn èèyàn gbogbo aráàlú Ọ̀ṣun wọ́n dẹ̀ dúró ti ọkùnrin wípé òun ni people's governor gbogbo ẹ̀yin governor tó kù ó yẹ kí yẹ̀yìn ṣí gbogbo ẹ̀yin tẹ́ dípò òṣèlú mú ẹ jẹ́ kí yẹ̀yìn ṣí ẹ wá wo bí gbogbo wọn ṣe gbógun dìde lójijì ni àwọn EFCC pàǹpá ogun wọ́n dẹ̀ lọ free sí báǹkì wọn kọ́mọ bá rówó gbà ní ètò ìdìbò kù bí ọ̀sẹ̀ méjì péré ẹ̀yin imagine wá ìtẹ̀yìn ọmọ ẹ̀dá wíkẹ́ ó tẹ́kì president Bọ́lá Ahmed Tinubu láti pàṣẹ fún àwọn EFCC pé nǹkan tẹ̀ ń ṣe ìtìjú ńlá lẹ́jẹ́ fóun embarrassment lẹ́ ń kọ́ sí òun ojú tì wọ́n nígbà tí ètò ìdìbò ń bọ̀ mọyì ọ̀pọ̀lọpọ̀ àwọn jàǹkànjàǹkàn tí wọ́n dúró ti Adélékè Adémọ́lá tí àwọn ọlọ́pàá gbé láì nídìí wọ́n gbé secretary to the state government nígbà tí election kù fẹ́ẹ́rẹ́fẹ́ kí ni ẹ̀sùn tán fi kàn wọ́n ní pé wọ́n rówó kan ipò bóyá ó fẹ́ fi ra ìbò ni ó panilẹ́kún púpọ̀ ṣebí lójú ẹ̀mí yín òun ni wọ́n ṣe ń pín owó ṣe bẹ́ẹ̀ rí fídíò ṣe bẹ́ẹ̀ rójú àwọn yẹn tí wọ́n ń pín owó tí wọ́n fi ń ra ètò ìdìbò. ṣebí lójú yín ni wọ́n ṣe ń post àwọn fídíò àwọn olóṣèlú APC tí wọ́n ń pín owó tí wọ́n ń pín ráìsì wọ́n pín búrẹ́dì wọ́n pín gbogbo nǹkan oríṣiríṣi ẹ̀yin ènìyàn lọ́rùn àwọn ẹlòmíín inú wọn ń pín gbogbo àwọn nǹkan yìí tèpètèpè wípé tí ẹ ò bá dìbò fún Oyèbámijí APC báyìí ni ó ṣe rí fúnpẹ́ lẹ́ ń gbé àwọn ẹni ẹlẹ́ni àwọn ẹni ẹlẹ́ni tó ń gbé wọn ṣépè tọmọtọmọ nítorí ráìsì kó bí owó méjì ẹ̀yin ọlọ́pàá lọ ojú sílẹ̀ ẹ̀ẹ́dẹ̀rí kankan ṣe sí lójú ẹ̀mí yín báyìí òun ni sẹ́nẹ́tọ̀ Francis Fadausi ló fi ń sọ wípé tí wọ́n bá ti rí àwọn ọmọ ẹgbẹ́ Accord kí ètò ìdìbò tó dé kí wọ́n pa wọ́n dànù ni ẹ̀yin ọlọ́pàá gbọ́ kí lẹ rí ṣe sí ẹ̀yin ènìyàn Ọlọ́run mọyì ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun mọyì àwọn èèyàn tí wọ́n pa síbẹ̀síbẹ̀ rí nǹkan kan ṣe torí pé ẹ ṣáà fẹ́ gbé kúrò ní irú ètò òṣèlú wo la ń ṣe lórílẹ̀‐èdè irú ètò democracy wo ṣé democracy la ń ṣe yìí àbí àwọn democracy ẹ̀yin ènìyàn Ọlọ́run síbẹ̀síbẹ̀ bí gbogbo àwọn ìdìmọ̀lù òkùnkùn ṣe lágbára tó bí ìgbà tí àwọn ará Amóni àwọn ará Amórì àtàwọn ará òkè Sẹ́yìrì àti gbogbo àwọn ìlú àwọn kèfèrí tí wọ́n kóra jọpọ̀ òkùnkùn tí wọ́n dìmọ̀lù òkùnkùn lu
Jehoṣáfátì ọba síbẹ̀síbẹ̀ gbogbo wọn fọwọ́ ara wọn ṣera wọn. Ọlọ́run wá gbé gọ́vnà Adeleke ó gbé borí gbogbo wọn bí gbogbo wọn ṣe pọ̀ tó wọ́n lo federal might Adeleke lo divine might. Àwọn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin Adémọ́lá gbẹ́kẹ̀lé Ọlọ́run àti orúkọ Olúwa. Ó sá wọnú ilé Olúwa nílé ìṣọ́ agbára ojú òde tí gbogbo àwọn aráàlú tó ṣe rere fún gbogbo wọn dúró tì lẹ́yìn. Ta ló wá mọ̀ wípé bí àwọn APC àwọn Oyètọ́lá àtOyèbánjí bí wọ́n ṣe dúkùkù lajà tó àṣẹ òfúùtù fẹ́tẹ̀ ni wọn. Ọlọ́run ó yẹ̀yẹ́ wọn ó rọ́bíṣì wọn. Ọlọ́run ni wọ́n bájà kì í ṣe Adémọ́lá Adeleke. Ọlọ́run fi hàn wípé àwọn ènìyàn wọ̀nyí wọn ò mọ̀ wípé òun ni Ọlọ́run tó ń fọba jẹ tó ń rọba lóyè. So ìgbẹ́kẹ̀lé nínú Olúwa gbogbo ẹ̀yin ènìyàn ẹ jẹ́ ká ní ìgbẹ́kẹ̀lé nínú Olúwa. Bí ogun tilẹ̀ dúró tì mí ó ní nínú èyí ni ọkàn mi yóò le. Ohun tí Ọlọ́run lò láti gbé gọ́vnà Adémọ́lá Adeleke borí àkọ́kọ́ nìyẹn. Dancing governor ijó àti ayọ̀ kò ní tán nínú ilé yín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun ẹnikẹ́ni tó bá lóun ó sọ ìpínlẹ̀ Ọ̀ṣun sínú òkùnkùn bírímù bírímù ló máa gbèrú wọn lọ lórúkọ Jésù. Ẹnikẹ́ni tó bá sọ pé òun ó jẹ́ kí ijó àti ayọ̀ kó dáwọ́ dúró ní ìpínlẹ̀ Ọ̀ṣun onítọ̀hún á sùn ní òní jí mọ́. Gbogbo orú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n á fọwọ́ ara wọn ṣera wọn ni bí ijó bí ayọ̀ bí celebration bí jubilation bí congratulation kò ní tán nípínlẹ̀ Ọ̀ṣun lórúkọ ńlá Jésù. Ẹ̀kọ́ mìíràn tí mo ti fẹ́ kẹ́ mọ̀ òre o ẹ̀yin ẹ wá gbogbo àwọn alágbára yìí tó gbàgbé Ọlọ́run bẹ́ẹ̀ látòrí bàbá Oyètọ́lá àti Oyèbánjí ẹdún náà ṣé tó bá jẹ́ wípé ẹ fẹ́ wá sáàfù ìpínlẹ̀ Ọ̀ṣun ni ẹ̀ẹ́dẹ̀ tó máa pa wọ́n. Àwọn wọ̀nyí ìwà tí àwọn èèyàn bíi Francis Fádáhùnsí àwọn Oyètọ́lá àwọn Oyèbánjí tọ́lá fẹ́ du gọ́vnà yìí àtàwọn èèyàn bí Ẹ̀rọ Àríkẹ́ gbogbo àwọn èèyàn wọ̀nyí tẹ́ bá wo ipa tí oníkálukú wọn kó wọ́n ti fira wọn sí ipò Ọlọ́run. Àwọn èèyàn bí Olúwọlé Ọ̀kẹ́ tí gbogbo wọn tán ṣẹnu blabla kiri tán sọ pé àwọn máa lo agbára Tinubu tí wọ́n fi orúkọ Tinubu halẹ̀ mọ́ àwọn ènìyàn nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ ń lọ lójúlé dé ojúlé ẹ lọ́wọ́ àwọn tẹ́ bá ti mọ̀ pé ọmọ ẹgbẹ́ àkọ́dù níwẹ̀ lọ́n ká wọn mọ́lé ẹ ń lù wọ́n ẹ ń ṣe wọ́n léṣe ẹ ń dàlú ẹ kì í ṣe olólùfẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ìkànnì yín. Bàbá President Bọ́lá Tinubu àwọn Oyètọ́lá yìí àwọn Oyèbánjí àti gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ APC lọ́ṣun wọn ò kì í ṣe ọ̀rẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀tá ni yín. Nǹkan tẹ́ ṣe ti jẹ́ ká mọ̀ wípé ẹ ò fẹ́ràn ìpínlẹ̀ Ọ̀ṣun ìkà ni yín. Ìlú bí tẹ́ bá fẹ́ràn ẹ ní fi ẹ̀jẹ̀ ẹ ní fi palẹ̀ ẹ̀bẹ̀ láró ẹ mọ yí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tẹ́ ta sílẹ̀ nítorí pé ẹ fẹ́ gbapò ipò tọ́lọ́wọ́ pàpà jẹ́ kẹ́ dégbẹ̀yìn. Ẹ̀yin alágbára mámẹ́rò ó yẹ kẹ́ ronú wípé tí ẹ bá ń pera yín lálágbára ẹ máa rántí tọ́lọ́ tẹ́ bá ń lo agbára àṣìlú agbára wà á sì mọ jánikulẹ̀. Ẹ̀yin alágbára inú APC ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ti wá ríra yín báyìí Ọlọ́run ti fi yé yín wípé ènìyàn yẹpẹrẹ lásán ni ojú wa tì yín pátápátá porogodo ẹ rí bí wọ́n ṣe na ọ̀pọ̀lọpọ̀ yín mọ́nú lé yín. Ẹ̀rọ Àríkẹ́ wọ́n nà mọ́ unity ẹ̀yìn májì kí irú Ẹ̀rọ Àríkẹ́ obìnrin tí wọ́n náà bímọ lójúkorojú ó dẹ̀ ní pé kí wọ́n máa ya fídíò ẹ̀ ó dẹ̀ ń fún àwọn ènìyàn wọ̀nyí ní ráìsì agolo méjì òun fi lé wọn lọ́wọ́ ó dẹ̀ ń gbé wọn gégùn tọmọtọmọ pọ́mọ wọn ò ní ṣoríire táwọn bá dìbò fẹ́ni tí wọ́n ní ká dìbò fún torí pé wọ́n gba ráìsì tí ìbá ṣe pé wọn ò láàánú Ẹ̀rọ Àríkẹ́ ó láàánú ni tó bá láàánú wàá rò pé tí àwọn èèyàn wọ̀nyí bá jẹun yóò tó bá jẹ ṣẹ́kù wọn ní wá gba ráìsì agolo méjì lọ́wọ́ ẹ̀ ó lu àǹfààní ìpọ́njú wọn ó lu àǹfààní òṣì tó bá yé wọn múlẹ̀ bí ẹgbẹ́ iṣu ó lu àǹfààní pé wọ́n jẹ́ aláìléèyàn aláìlágbára ó wá lò ó fi kó wọn ní pápámọ́ra ó fi wọ́n sínú ègún ó fi wọ́n sínú èpè ṣùgbọ́n nísìnyí báyìí ó ṣáà ti rí wípé ìgbín yẹn tó ṣú kalẹ̀ ó ti fẹnu ara ẹ̀ kó gbogbo èpè tó ṣẹ́ lórí àwọn ènìyàn wọn yẹn gbogbo èpè yẹn ti dà lé ẹ lórí tọmọtọmọ gbogbo èpè yẹn ti dà lórí mọ̀lẹ́bí ẹ ìwọ Ẹ̀rọ Àríkẹ́ mo pè ọ́ níjà lónìí pé kó lọ wá ojú Ọlọ́run kó tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ bàtà ẹ̀ tó ń rókò lákòólá ó ti ya ẹ̀mí ìgbéraga rúbù ẹ lójú òfin rẹ̀ sípò Ọlọ́run Olúwa sì jẹ́ kó mọ̀ pé ẹlẹ́sìn àti ẹlẹ́yà ni ọ́ gbogbo ẹ̀yin tẹ́jọ́ fámílì Ẹ̀rọ Àríkẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun ní Ìrágbìjí ẹ lọ sọ pé kó lọ wá ojú Ọlọ́run kó fẹnu gbolẹ̀ níwájú Ọlọ́run kó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ aláàánú ni Ọlọ́run ó lè dáríjì ọ́ òun pín ráìsì fáwọn èèyàn òun gbé wọn gégùn òun gbọ́mọ wọn gégùn tó bá yẹ pé mọ̀lẹ́bí ẹ ni ẹnìkan ṣerú ẹ̀ fún ṣẹ́nu ẹlẹ́dàá ẹ̀ máa dùn ọ̀pọ̀lọpọ̀ yìí ìkànnì yẹn láàánú tó bá jẹ́ wípé APC bá wọlé lọ́ṣun ni àwọn èèyàn yìí bá sọra wọn dọ́lọ̀ wọn bá sọra wọn dọ́lọ̀ wọn bá ní kí ilẹ̀ ṣú lójijì lọ́sàn gangan wọn bá sọ pé káwọn èèyàn mọ̀ gbáyé mọ́ àwọn èèyàn wọ̀nyí ìbá jẹ́ kí òòrùn ayé àwọn èèyàn wọ̀ lójijì ṣùgbọ́n Ọlọ́run tí ó dàbí ènìyàn ó rẹ̀ dì mọ́ yín ó mú kẹ́ tẹ́ ẹ̀fẹ̀tẹ́ gbàdé pátápátá porogodo ẹ wá wo gbogbo ẹ̀yin alágbára inú APC ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ wo bẹ ṣe ṣẹ̀sìn ẹlẹ́yà pátápátá ó yẹ kí ẹ lọ dojú bolẹ̀ kẹ́ mọ́ sunkún Ẹ̀rọ Àríkẹ́ ẹkún ẹ ò tí ìyá ẹkún ẹ sì ń bọ̀ torí pé nígbà tí èpè tó ṣẹ́ àlọ́ ló lọ tí àbọ̀ bá padà bọ̀ wá bá ọ ó sun ẹkún ò ní rómi sùn mo bẹ̀ ọ́ pé kó lọ ronú pìwàdà ìkànnì ẹ̀yin ìyá burúkú ẹ̀yin ìyá àjẹbojú ṣókíṣókí òṣì ẹ wo bàbá Francis Fádáhùnsí Senator Fádáhùnsí ṣé bá gbàlagbà nìyí ṣé làwọn àrò pé téèyàn bá ti dàgbà àwọn Yorùbá gan sọ pé tá bá ti dàgbà mọ́ yógun jà ẹ̀yin bàbá àgbàlagbà 70-year-old man ẹ̀yin lẹ wá bọ́ síta lẹ́ni kan mọ́ lọ wo àwọn tí Yorùbá ti tẹ̀ka fún yín kan yanjú ẹ̀ ṣé bẹ́ẹ̀ yín náà bímọ àwọn tẹ́ ẹnìkan mọ́ lọ padà tó wà ní àkọ́dù yìí ẹnìkan ló bí wọn ọmọ ẹnìkan ni wọn bàbá ẹnìkan ni wọ́n bọ̀dá ẹnìkan ni wọ́n àbúrò ẹnìkan ni wọ́n ọkọ ẹnìkan ni wọ́n mọ̀lẹ́bí ẹnìkan ni wọ́n bàbá Francis Fádáhùnsí ìkànnì yín ẹ̀dẹ̀ ní pé kọ́mọ lọ pa wọ́n ẹ ti rò wípé ẹ̀yin lẹ wà ní federal level àbí ẹgbẹ́ yín òun ló ń ṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n Ọlọ́run ó mú yín
bí ò bá sẹ́ni tó lè mú yín ẹ gbọ́ ilé yìí Senator Fádàùsí ẹ lọ túbá public kẹ́ ṣe fídíò kẹ́ fi bẹ àwọn èèyàn kẹ́ bẹ Ọlọ́run k'Ọlọ́run lè dáríjì bí bẹ́ẹ̀ kọ́ nígbà tí igbá ẹ̀san bá ń dún tí àbábọ̀ ẹ̀san bá ń ké lórí àwọn ọmọ yín kó mọ̀ lọ jẹ́ pé ṣẹlẹ̀ mọ̀ fọwọ́ ara yín gbọ́ ọmọ yín sí ní kọ̀ọ̀kan torí èrò ìkàlẹ́rò fún ìpínlẹ̀ Ọ̀ṣun èrò ìkàlẹ́rò fáwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lérò rere ẹ ò ní kankan against ẹgbẹ́ kankan mi ò sí nínú ẹgbẹ́ kankan mi ò dẹ̀ fight ẹgbẹ́ kankan mi ì Adémọ́lá Adélékè mi ì súnmọ́ wọn rí mi ò kí ń campaign fún ẹgbẹ́ òṣèlú mi ò dẹ̀ kí ń campaign fún ènìyàn gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ojúṣe ti tèmi òun ni pé tá bá rí pé àwọn èèyàn bá ń ṣìnà tí wọ́n ń ṣàkólọ kí a sọ ránṣẹ́ ká sọ ọkàn Ọlọ́run fún àwọn èèyàn pé kí wọ́n padà kí a sọ fún àwọn alágbára wípé ẹ tẹ̀lẹ̀ ní jẹ́jẹ̀jẹ́ kí a sọ fún àwọn alágbára mẹ́mẹ́rò wípé ẹ rántí ọjọ́ ìdájọ́ ohun tí Olúwa fi rán wa sí ayé nìyẹn ohun tí mo dẹ̀ ń sọ fún yín nìyẹn lénìí nítorí náà gbogbo ẹ̀yin ìkà gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ gbogbo ẹ̀yin ẹni bí ẹ̀yin ọ̀tá ìlọsíwájú ẹ̀yin ọ̀tá ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lọ ronú pé wàdà k'Ọlọ́run lè dáríjì yín Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o nítorí náà gbogbo ènìyàn mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ wípé bó ti wù kí àwọn ènìyàn lágbára tó ẹ wo àwọn jàǹdùkú wọ́n kó àwọn tọ́ọ̀gì wọ́n kó wọn wá láti Ẹdó wọ́n kó wọn wá láti Port Harcourt wọ́n kó wọn wá láti Èkó ojú wa ti gbogbo yín ẹ tẹ́tán pátápátá porogodo alágbára lọ́lọ́run o alágbára ní Jésù ọba tó pàṣán ní àbàṣà láìyọ kóńdó kó máa sóhun tí kò lè ṣe gbogbo ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀ṣun mo kí yín kú oríire lẹ́ẹ̀kan sí tí Ọlọ́run ò jẹ́ kí Nebukadnesari kó jàkóso lórí ayé yín ẹdún náà tí wọ́n àwọn wọ̀nyí bá jọba tán bá di gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun kí náà bá ṣe fáwọn ará Ọ̀ṣun torí gbogbo wa ti mọ̀ pé wọn ò wá ṣe wá lóore nípínlẹ̀ Ọ̀ṣun iṣẹ́ ìkà òun ni wọ́n wá ṣe ẹ ronú pé wàdà ẹ̀yin ènìyàn wọ̀nyí kí Ọlọ́run kó lè dáríjì yín ẹ̀kọ́ kẹta tí mo tún fẹ́ ká kọ́ nípa ètò ìdìbò tó ẹ̀ṣẹ̀ parí òun ni wípé ètò ìdìbò yìí ti jẹ́ kó yé gbogbo wa wípé ẹlẹ́sìn àti ẹlẹ́yà ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì lórílẹ̀‐èdè ẹ̀yin wòlíì alátẹnujẹ ẹ̀yin wòlíì atẹnubọlẹ̀ jẹun bí ẹlẹ́dẹ̀ ẹ̀yin wòlíì onítùkùtù àti ẹ̀yin pásítọ̀ àgbà lọ́wọ́ mẹ́rin balẹ̀ jàǹtó ẹ wá gbọ́ ilé yìí Ọlọ́run ti fi ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ránṣẹ́ sí yín wípé òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ níyín ṣebí kan nínú wọn rèé tó lanu tó ń sọ tó ní pé Ọlọ́run ti fi hàn wípé Adélékè ò ní di gọ́fúnà nípínlẹ̀ Ọ̀ṣun. Adé ti wà ní Ọ̀ṣun torí wọ́n máa fáìtì tọ̀sí wọ́n máa lé Adélékè. Kò ní padà wá. Wọ́n ní wọ́n máa lé sẹ́ẹ̀. Ẹ̀wọ̀n kò lè kàn máa jó káàkiri bí eléyìí náà kí Adélékè sọ́ọ̀dì. Ìgbà t'Adélékè wá di gọ́vnà yìí nísìnyí ṣe bí Ọlọ́run Bíbélì sọ wípé wòlíì tó bá sọ̀rọ̀ tọ̀rọ̀ ẹ̀ ò bá ṣẹ ó ní kì í ṣe wòlíì Ọlọ́run alààyè ẹ̀yin wòlíì oníjẹkújẹ ẹ̀yin wòlíì ajírọ́ba wòlíì agbèfọ́ba wòlíì ajàfọ́ba ẹ̀yin wòlíì oníjẹkújẹ ẹ̀yin wòlíì ẹ̀yin ò ń ṣe wòlíì Ọlọ́run irú àwọn eléyìí ò ń ṣe wòlíì Ọlọ́run ẹ̀yin tẹ́ ṣì ń bìlífù irú àwọn eléyìí ẹ̀yin ní nǹkan ṣe ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tẹ́ pé wèrè ni wọ́n kì í ṣe wòlíì wọ́n ní mental problem tẹ́ bá wo bẹ́ẹ̀ lò ṣé bí kan nínú wọn náà lẹ́gbọ́ tó sọ pé tí Tinubu tó bá padà di president Nàìjíríà òun ó lọ gbé ọpọ́n ifá ṣé àwọn eléyìí bọ́dẹ̀gì àwọn eléyìí ò kì í ṣe Christian àwọn eléyìí ò rí gbà làwọn ọmọ Ọlọ́run báyé wọn ṣe rí lẹ́rí yẹn wọn kì í ṣe wòlíì Ọlọ́run wọn kì í ṣe wòlíì Kristi gbogbo ẹnu ni mo fi ń sọ mí ìdẹ ní apology láti sọ bẹ́ẹ̀ mo mọ̀ wípé inú máa bí ọ̀pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀yin ènìyàn ẹ má karú àwọn wòlíì jákujàku báyìí kún wa wọn ń ṣe Kristẹni o irú àwọn wòlíì báyìí wọn ń ṣe èèyàn gidi o yẹ́sà ẹ jẹ́ ń sọ kíní kan fún yín nínú Bíbélì ojúṣe àwọn wòlíì ni wípé wòlíì ò kì í ṣe ẹgbẹ́ òṣèlú wòlíì Ọlọ́run kì í ní favourite ìyí tí wòlíì Ọlọ́run máa ń wà ní wípé ẹni tó bá ṣe ìtọ́jú aráàlú tí ó dẹ̀ dúró tó jó lóòótọ́ òun ni wòlíì Ọlọ́run máa ń dúró tì náà tí ènìyàn bá dẹ̀ wá ń ṣe dáadáa wòlíì Ọlọ́run á sọ pé ó ṣe dáadáa tó bá yẹ gẹ̀rẹ̀ tó bá ṣe búburú wòlíì Ọlọ́run á sọ pé ó ṣe búburú wòlíì Ọlọ́run tòótọ́ ò kì í gbowó òun ni mo ṣe sọ fún yín nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mi ò ní gbowó kankan lọ́wọ́ olóṣèlú kankan mi ò sì ní wá ojú rere àwọn olóṣèlú kankan kí n bá lè dúró gedengbe láti rẹnu sòótọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin pásítọ̀ tẹ́ ń gbowó olóṣèlú mo rọ́pọ̀lọpọ̀ yín tẹ́ ń pín ẹ̀bùn àwọn APC nínú church mo rí ẹ̀yin pásítọ̀ nínú crusade grand tí ẹ̀ ń pín ẹ̀bùn tí wọ́n lẹ orúkọ àwọn olóṣèlú àti picture wọn mọ́ tí ẹ̀ ń pín fún àwọn èèyàn nínú crusade grand nǹkan ti ṣe yín ìtìjú àti ẹ̀gàn lẹ́jẹ́ fún Calvary ìtìjú lẹ́jẹ́ fún Ọlọ́run ọ̀run ṣọ̀fọ̀ lórí ayé yín rí gbàlà ẹ̀yin pásítọ̀ tẹ́ ń kéde àwọn olóṣèlú ẹ̀yin pásítọ̀ èló lẹ́gbà ẹ̀yin kìrìsìtẹ́nì tó ń bá Sátánì jẹbọ oríta ṣé ní gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ lọ ń gbowó lọ́wọ́ àwọn olóṣèlú tẹ́ ń bá wọn campaign èpè ló padà máa pa yín gbẹ̀yìn ẹ mọ̀ ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ àwọn olóṣèlú tí ẹ lọ ń campaign fún ní bá wọn sọ òdodo torí ẹ ti gba dòdò jẹ lọ́wọ́ wọn nígbà tí wọ́n bá dẹ̀ pọn aráàlú lójú tálá àwọn aráàlú bá ń gbé wọn ṣépè kì í ṣàwọn olóṣèlú yẹn nìkan lè pé ó máa jà ẹ̀yin pásítọ̀ tẹ́ wà lẹ́yìn wọn èpè máa jà ní tìrantìran èyí tí kò yẹ yín nìyẹn òun lẹ́fìrí tá yí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe rí jújú ẹ torí ọ̀nà ọ̀fun ẹ gbàgbé ọ̀nà ọ̀run ẹ̀yin pásítọ̀ ẹ torí ntẹ́fẹ́ jẹ́ ẹ gbàgbé ntẹ́fẹ́ jẹ́ ó mọ̀ ṣe o ẹ ń ṣe wòlíì tẹ́ bá dẹ̀ jẹ́ wòlíì Báálì ní ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ rí kọ́ nìyẹn ẹ̀kọ́ kẹrin tí mo fẹ́ kí gbogbo ènìyàn ó kọ́ nínú ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tí a ṣẹ̀ṣẹ̀ design òun ni wípé ẹ rí wípé gbogbo ẹ̀yin mùsùlùmí alákatakítí tẹ́ ń pariwo wípé Nàìjíríà Islamic country ni
Ọlọ́run ti fi ètò ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti fi pòwe fún yín wípé ẹ̀ ń gẹ́ra yín láhàn jẹ ní sà. Gbogbo ẹ̀yin àfà, gbogbo ẹ̀yin lèmọ́mù, gbogbo ẹ̀yin ṣèyí, gbogbo ẹ̀yin jihadis àti terrorist àti gbogbo bẹ́ẹ̀ ṣe pọ̀ tó láyé tí ẹ̀ ń pọnu ṣe bí àtìyí tó wá láti ilẹ̀ Haúsá ṣèyí gíngírí ẹgbọ́ ilé yìí èmi ń sọ fún yín lónìí mi ò dẹ̀ ní apology fún tí ẹ̀yin bá ní ìgboyà láti sọ yín pé Nàìjíríà jẹ́ Islamic country àwa ń sọ fún yín pé Nàìjíríà is a secular country. Kò sí ní tó burú nínú pé kí Muslim máa gbé lálàáfíà ní Nàìjíríà kí Christian máa gbé lálàáfíà ní Nàìjíríà kí àwọn oníṣẹ̀ṣe kí wọ́n máa gbé lálàáfíà ní Nàìjíríà kí gbogbo wa bí ẹ̀sìn ò ti ẹ̀ pa wá pọ̀ kí gbogbo wa jọ mọ̀ wípé ẹ̀jẹ̀ kan náà ló jọ ń ṣàn lára wa kí gbogbo wa jọ mọ̀ wípé Ọlọ́run kan náà ló jọ dá gbogbo wa kí gbogbo wa jọ mọ̀ pé ènìyàn ẹlẹ́ran ara kan náà ní gbogbo wa ṣùgbọ́n tí ẹ̀yin kan bá wá dìde wípé ẹ̀yin máa sọ Nàìjíríà di Islamic country ẹ̀ ń tara yín ni ẹ̀ ń gera yín láhàn jẹ ni kò lè ṣeéṣe ẹ jẹ́ ń sọ kinní kan fún yín Christianity kì í ṣe ẹ̀sìn pákáleke Christianity ò kì í ṣe ẹ̀sìn ìmọ̀ líle Christianity ò kì í ṣe ẹ̀sìn jàgídíjàgan ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ kinní kan fún yín àwa ò kì í jà ṣùgbọ́n àwa tí a jẹ́ ojúlówó Kristẹni ẹ̀rù ò bà wá àti fi ẹ̀mí wa lélẹ̀ fún ìgbàgbọ́tagbà ẹ̀rù ò dẹ̀ bà wá àti jà takuntakun fún ìre Kristi ẹ lọ gbọ́ báyìí ní ojú ẹ̀mí wa nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àti nípa agbára rẹ̀ Islamic country kankan kò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ dẹ̀ gbọ́ ilé yìí ṣàríà ẹ lè gbé wọlé Yorùbá bí Olúwa Ọlọ́run Ísírẹ́lì ti ń bẹ láàyè ẹ lè gbé ṣàríà wọ ilẹ̀ Yorùbá kò ní ṣeé ṣe fún yín àwa ò ní la ojú wálẹ̀ nísìnyí báyìí ẹ wo ṣàríà nílẹ̀ Haúsá ṣebí ṣàríà tí wọ́n ṣe nílẹ̀ Haúsá ẹ rí báwọn afọ́jú ṣe pọ̀ jù bẹ́ẹ̀ ẹ fẹ́ sọ àwọn ilẹ̀ Yorùbá náà dáfọ́jú ẹ rí bí àwọn arọ àwọn agélápá àwọn akánlẹ́sẹ̀ wọ́n ṣe pọ̀ nílẹ̀ Haúsá so nísìnyí báyìí àwọn yẹn nígbà táyé wọn ti bàjẹ́ tí ṣàríà ti fọ́ wọn lójú tí ṣàríà kan wọn lápá tí ṣàríà bá ti wọn jẹ́ tán ṣe bẹ́ẹ̀ rí pé ilẹ̀ Yorùbá láti wá ń tọrọ owó ṣe bẹ́ẹ̀ rí gbogbo wọn náà pọ̀ lẹ́kọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ rí wọn kò sí ìlú bí tí mo sí nílẹ̀ Yorùbá tí wọ́n ń rù wọ́n wá ṣé ilẹ̀ Haúsá rọ̀ wọ́n lọ́rùn ni wọ́n ń bọ̀ nílẹ̀ Yorùbá ẹdún náà nígbà tó bá wá gbé ṣàríà wọlé Yorùbá tí ẹ̀ ń sọ àwọn ọmọ Yorùbá tẹ̀ ń fọ́ wọn lójú tẹ̀ ń kan wọn lápá tẹ̀ ń gé wọn lẹ́sẹ̀ tẹ̀ ń ṣe wọn ní ṣekúṣe tẹ̀ dá wàhálà alẹ́ bẹ́ ṣe balẹ̀ Haúsá jẹ́ tẹ̀ bá tún wá balẹ̀ Yorùbá bẹ́ẹ̀ jẹ́ ibo ni káwọn ọmọ Yorùbá wá kóra wọn lọ nígbà tó yẹ pé àwọn Haúsá tí ṣàríà ti hàn lémọ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n ti wá ń ṣàgbé ibo lẹ fẹ́ káwọn ọmọ Yorùbá náà wá mọ́ ti lọ ṣàgbé báyìí kò sí tó ń jọ bẹ́ẹ̀ irú àwọn òfin burúkú òfin bó bá pa bó bulẹ́sẹ̀ òfin pa ẹ bá wọn jà ẹ jà wọn lógun kẹ mú wọn lẹ́rú kẹ tilẹ̀kùn mọ́ wọn mọ́lé ẹ séde mọ́ wọn ẹni wọn gbọ́dọ̀ lọ́jà wọn gbọ́dọ̀ lókun wọn gbọ́dọ̀ lọ́jà ẹ tilẹ̀kùn mọ́ wọn ẹ gbọ́dọ̀ jáde agbọ́dọ̀ níta ẹ séde mọ́ wọn. àwa mùsùlùmí lálẹ́tọ̀ àti ṣe kèfèrí mọ́lé ń ṣe kèfèrí ní ó lẹ́tọ̀ àti ṣe wa mọ́lé. lahum kullu marsadin bí tábà ti bá wọn ẹ fìdí wọn gúnlẹ̀ síbẹ̀ gbogbo ẹ bá ní mo bá tán fa pamọ́ sí ẹ̀dì wọn bẹ̀ ẹ tilẹ̀kùn mọ́ wọn bẹ̀ ńdọ́lọ́ sọ náà nínú. yálà tó bá yẹ kú òdúró ẹ̀sìn bó wọn ò ṣe mọ́ ànábì ní lábẹ́ ṣẹ̀ríà ànábì ní ẹmu kú láyé ó ti di pírọ́blẹ́mù sí àlùmọ̀ lọ́rùn nìyẹn. ẹni tó bá lóun ṣe ìsìláàmù ma tó yà pa sáwọn mùsùlùmí wọn pa ni o lọ́ngbọ́n yẹn o ayé o sí nínú ìsìláàmù pé mi ń ṣe ìsìláàmù ìgbà tí wọn ò lo ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi. ẹ bẹ lórí ẹpa kò ní láyè nílẹ̀ Yorùbá àwọn tẹ́ bá fẹ́ ṣe ẹ̀sìn Islam ẹ ṣe ẹ̀sìn Islam lálàáfíà kí àwa Christian ká ṣe Christianity lálàáfíà kí àwọn oníṣẹ̀ṣe kan ṣe ìṣẹ̀ṣe wọn lálàáfíà kí gbogbo wa jọ gbé Nàìjíríà papọ̀ kájọ make sure wípé Nàìjíríà ò bàjẹ́ kájọ make sure pé orílẹ̀-èdè yìí lálàáfíà ṣùgbọ́n tẹ́yìn bá sọ pé onímọ̀ líle ni yín tẹ́ sọ yí pé onípákáleke ni yín Ọlọ́run ti fi ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti fi páàsì mẹ́sẹ̀jì sí pé ṣe lẹ́ máa tẹ́ ẹ máa tẹ́ ṣàmì ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe nìyẹn tẹ́ lọ káwọn ẹlẹ́yàjọ ó yà mí lẹ́nu wípé alàgbà Sheikh Ishaq Akíntola chairman àbí president àwọn Murik tán sọ wípé ìdí tí APC ṣe lùsì òun ni pé wọn jẹ́ káwọn ẹlẹ́yà thousands of àwọn ẹlẹ́yà ni wọn jẹ́ kán dìbò àwọn wo làwọn ẹlẹ́yà so àwọn wo ló wà nínú aṣọ tẹ bò mọ́ra so báwo ni ojú wọn báwo la ṣe máa ya fọ́tò wọn báwo la ṣe máa ṣe capturing wọn àwọn tẹ bojú fún so irú àrékèrèkè tí wọ́n lò táwọn Fúlàní ló lé Haúsá tán fi ń claim pàwọn làwọn pọ̀jù òun lẹ́tọ́ fẹ́ gbé nílẹ̀ Yorùbá so ẹ wá lọ káwọn ẹlẹ́yà jọ ẹ kó gbogbo àwọn ẹlẹ́yà jọ pé káwọn máa dìbò ta ló wà lábẹ́ aṣọ irú èèyàn wo ni wọ́n irú bọ́kùnrin ni wọ́n ni bóbìnrin ni wọ́n kò sẹ́ni tó mọ̀ so irú nǹkan bẹ́ẹ̀ irú àwọn òjòrò bẹ́ẹ̀ yẹn òun lẹ fẹ́ máa ṣe ẹ gbọ́ ilé yìí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run mo dẹ̀ ń sọ ilé yìí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ wòlíì Ọlọ́run tòótọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ pásítọ̀ tòótọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Ọlọ́run ẹ̀yin ajíhìnrere tòótọ́ ẹ jẹ́ ká dìde dúró Christianity ò sọ pé dídìrín ni wá Christianity ò sọ pé ká gbàgbàkúgbà Christianity ò ní ká dìde ká jà takuntakun fún ìgbàgbọ́ tí àwọn bàbá ńlá wa fi lé wa lọ́wọ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tòótọ́ mo pè yín níbi gbogbo ẹ jẹ́ ká defend ìgbàgbọ́ wa àwa ò ní pààyàn àwa ò kì í ṣe lẹ́sìn apààyàn àwa ò ní gẹ́ anybody lórí àwa ò ní gẹ́yàn kankan lápá ṣùgbọ́n a máa defend ìgbàgbọ́ wa a máa defend ìyẹn pẹ̀lú gbogbo agbára tọ́lọ́run fún wa a máa defend ìgbàgbọ́ wa pẹ̀lú gbogbo tọ́lọ́run fún wa dẹ̀ ẹ gbọ́ ilé yìí ẹ̀yin tí ẹ bá mọ àwọn tí iye wọn ṣí nínú àwọn àgbààgbà mùsùlùmí ẹ jẹ́ ká mọ̀ wípé kí wọ́n kìlọ̀ fún àwọn tó ti ya dìgbòlugi tí wọ́n fẹ́ fi akatakí tí ẹ̀sìn tó fẹ́ fi dá wàhálà lẹ̀ Nàìjíríà ẹ kìlọ̀ fún wọn ẹni kò ní wọ́ọ̀kì wọ́n máa dáná sun Nàìjíríà ni o ẹ kìlọ̀ fún wọn o torí wípé ihun tí wọ́n fẹ́ bá wá ìbò 2027 tó ń bọ̀ yìí kí wọ́n má mú ti ẹlẹ́sìn mọ́ kí wọ́n fi dá ìjà ẹ̀sìn sílẹ̀ torí wípé a ti gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ti ń boast wípé Muslim ticket ṣẹ́ẹ́rí ẹ jẹ́ n sọ kinní kan fún yín wípé àwa Christian
wípé adákẹ́ lórí ọ̀rọ̀ muslim ticket president Ahmed Bola Tinubu àti Shettima kì í ṣe torí pa àgọ̀ a ò fẹ́ kí ẹ pé àwa ò kì í ṣe adẹ́tẹ̀ àwọn adẹ́tẹ̀ ló máa ń dúró ní dúró wípé àwọn ò lè fún wàrà àwọn ò bá wàrà jẹ́ àwọn ò kì í ba ìlú jẹ́ àwọn ò kì í dorílẹ̀-èdè rú òun la ṣe dákẹ́ ẹnìkan kan ò lè sọ fún wa wípé nítorí pé muslim ni president muslim ni vice president nítorí náà nǹkan òun lè máa fi mú ìgbẹ́ lè máa fi rẹ́ kristẹni lójú kò sẹ́ni tó máa gbarú ẹ̀ fún yín kò sí ẹni náà láyéláyé tó máa gbarú ẹ̀ fún yín so ẹ tètè lọ sọ fún wọn wípé kí wọ́n má dá wàhálà sílẹ̀ tó bá dá wàhálà sílẹ̀ ara ò ní rokun ara ò ní ro adìyẹ lórílẹ̀‐èdè yìí ẹ lọ sọ fún wọn bẹ́ẹ̀ ẹ jẹ́ kó ní kálukú wa ká ṣẹ̀sìn wa then ẹnì kankan kò gbọdọ̀ impose ara ẹ̀ lẹ́nìkan lórí then gbogbo ẹ̀yin christian gbogbo ẹ̀yin pastor mo tún tẹnumọ́ ẹ dìde kẹ́ defend ìgbàgbọ́ yín àwa ò ní pààyàn àwa ò ní dàlúrú àwa ò ní ba nǹkan jẹ́ torí pàwọ̀ ò kì í ṣe bàṣẹ jẹ́ ẹ̀sìn wa ò kì í ṣẹ̀sìn pààyàn ẹ̀sìn wa ò kì í ṣẹ̀sìn dàlúrú ṣùgbọ́n a ní ẹ̀tọ́ láti defend ara wa a ní ẹ̀tọ́ láti defend ìgbàgbọ́ wa a ní ẹ̀tọ́ láti defend ìjọ Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ gbọ́dọ̀ dákẹ́ ẹnikẹ́ni tó bá dákẹ́ ní irú àkókò yìí Ọlọ́run ó béèrè lọ́wọ́ yín ó ní ègbé ní fún ẹni tí ara bá rọ̀ ní Síónì ẹ gbọ́dọ̀ dìde ká jà takuntakun àkókò yìí le then ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn ní àkókò yìí ẹ lọ sọ fún àwọn Islamic jihadists àtàwọn Muslim terrorists ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé tí a bá ń sọ̀rọ̀ politics ní Nàìjíríà ó bẹ́tà ká wo àwọn tó bá qualify ká má gbé tọ̀rọ̀ ẹ̀sìn wọ́ ẹ tó bá dẹ̀ gbé tọ̀rọ̀ ẹ̀sìn wá ẹ máa bo orílẹ̀-èdè yìí jẹ ni ṣé ń gbọ́ mi báyìí àwọn gómìnà kan wà tó yẹ pé wọ́n ti ṣe gómìnà tí wọ́n dẹ̀ ṣe dáadáa tó yẹ pé Muslim ni wọ́n Christian fẹ́ràn wọn àwọn pastor àgbàdúrà fún wọn àgbógun tí wọ́n bá ti ṣe dáadáa adẹ̀rẹ́ lòmíì tó jẹ́ Christian tó jẹ́ gómìnà tó hùwà burúkú tó yẹ pé àwọn pastor gan wọ́n ṣínà fún yẹ́sà ẹ jẹ́ ká wà pẹ́rẹ́ kẹ́bà lè mọ̀ pé ẹ̀sìn Christianity kì í ṣe ẹ̀sìn dàlúrú nígbà tí Ṣẹ́gun Ọbásanjọ́ wà lórí oyè a rí àwọn pastor tó yẹ pé wọ́n takò láwọn ìwà burúkú tó wù tí wọn ò fẹ́ nígbà tí Jonathan wà ń bẹ̀ tí kò bá sí ọwọ́ àwọn pastor Buhari ò lè di president Nàìjíríà ẹ tú dànù èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ lọ wá díẹ̀ dáadáa ṣebí Buhari ó ti ń káwọn èèyàn tó ti ń dupò president ṣebí bàbá Tinubu gan sọ ó ṣe kíní olulẹ̀ ó ṣe kejì olulẹ̀ ó ṣe kẹta olulẹ̀ pẹ̀lú gbogbo agbára tó ní àti gbogbo ìrànlọ́wọ́ ẹ̀yin mùsùlùmí olulẹ̀ ó tún sunkún síbẹ̀síbẹ̀ ìgbà táwọn Christian support Buhari tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ní Buhari tó di president and I stand to be corrected ẹni tó bá sọ pé rọ́ọ̀ni ẹ̀ proof ẹ̀ fún akámọ̀ náà why tí ẹ̀yin ṣe máa wá gbọ́nà ẹ̀yìn lẹ́mọ̀ wá sọ wípé lẹ́mọ̀ wá sọ̀rọ̀ lẹ́mọ̀ wá ní pé Christian ò jẹ́ nǹkan kan ipe Muslim ló ní Nàìjíríà pẹ̀lú tí ò bá tẹ́ lọ́rùn kó kúrò Nàìjíríà ẹ̀yin lẹ́mọ̀ kúrò Nàìjíríà then Islamization kò lè work ní Nàìjíríà Fulanization agenda ó ti dòfo lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ẹ bá mọ̀ tẹ́lẹ̀ tètè lọ mọ̀ then kì í ṣe ẹ̀yin nìkan lẹ burú o àwọn tó burú tó ní agbára wọ́n wà láàrin àwọn Christian òótọ́ ọ̀lẹ́gbọ́ àwa ò kí ń lo agbára wa láti fi bànkan jẹ́ ni àwa ò kí ń lo agbára tiwa láti fi dànkan rú ni àwa ò kí ń lo agbára tiwa a máa ń lo agbára wa láti túlù tò ni a máa ń lo agbára láti bùkún fún àwọn èèyàn ní kì í ṣe láti pa àwọn èèyàn àwa ò kí ń dúnbú àwọn èèyàn àwa ò kí ń bàtà àwọn èèyàn jẹ́ so irú ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn tí kì í bàtà èèyàn jẹ́ òun ló yẹ kó wà lórílẹ̀‐èdè yìí so nítorí náà ẹ lọ sọ gbogbo àwọn sheik àtàwọn ìmáàmù ẹni kí wọ́n tẹ̀lé jẹ́jẹ́ o kí gbogbo wa kájọ gbé orílẹ̀-èdè Nàìjíríà lálàáfíà ni o dẹ̀ ẹnikẹ́ni tó bá sọ pé torí pé gọ́vnà Adémọ́lá Adélékè ti jẹ́ Muslim ó ti jẹ́ Christian tàbí pé torí pé ó yin Ọlọ́run ó ń kọrin Ọlọ́run lẹ́sẹ̀ máa gbógun tì lẹ́yìn ìgbà tó ti wọlé ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tó bá gbógun tì máa ṣubú ni bẹ́ẹ̀ ni àti gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ti gbàbọ̀dè àti gbogbo ẹ̀yin wòlíì táyé yín ti bàjẹ́ tẹ́ ti gbàbọ̀dè pẹ̀lú àwọn ọ̀tá ìyìnrere gbogbo yín ẹjọ́ máa ṣubú papọ̀ ni bọ́ọ̀lọ́run ṣe fi àwọn ẹ̀rọ àríkẹ́ṣẹ̀ sìn ṣẹbẹrẹ ẹ̀rọ àríkẹ́ tó ń sunkún tó ń pariwo tó ń ké tó ń gbára yílẹ̀. ẹ̀yin mi wọ́wọ́ o ẹ̀yin mi wọ́wọ́ ẹ̀rú rẹ̀ o ẹ̀rú rẹ̀ o ẹ̀rú rẹ̀ o ẹ̀rú rẹ̀ o àgbà mi o. ẹkún ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo yín ṣe máa sunkún tẹ́ máa ṣẹ̀ sí ìta gbangba nítorí pé Ọlọ́run lẹ́ ń bájà kì í ṣe nìyàn. so àwọn tí iye wọn bá ṣí nínú yín ẹ̀ mọ̀ wípé Ọlọ́run ò ṣe é gbéná wò lójú Ọlọ́run ò ṣe é kò lójú ó kọjá bẹ́ẹ̀ mò ń sọ ọ̀rọ̀ yìí kí gbogbo ayé gbọ́ lónìí. lákòótán ọ̀rọ̀ mi èyí ni ìmọ̀ràn fún gọ́vnà Adémọ́lá Adélékè governor elect ìpínlẹ̀ Ọ̀ṣun yes sir ẹ gbọ́ ilé yìí pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ọ̀wọ̀ ni mo fi ń bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí number 1 citizen nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀yin náà ti rí báyìí pé kì í ṣe ọgbọ́n orí yín ló gbé yín débi ẹ̀yin náà ti rí báyìí pé kì í ṣe agbára yín ló gbé yín débi ẹ̀yin náà ti rí nísìnyí pé kì í ṣe àwọn alágbára ló gbé yín débi Ọlọ́run ló mí sí àwọn ará ìlú tí àwọn ará ìlú support yín dẹ̀ a rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ará ìlú dẹ̀ support yẹn nìkan ṣùgbọ́n tẹ́ bá àwọn alágbára ayé ìwọ̀n yìí dànù àwọn oyè bá ń jí àwọn oyè tọ́lá àwọn gbogbo àwọn gọ́ọ̀nà tí gbogbo wọn wá ẹ̀rí tó ṣùgbọ́n wọn yín lórí gbogbo wọn bẹ́ẹ̀ yẹn wọn ro èrò rere fún yín wọ́n ti pàdé àpòpọ̀ àwọn Ganduje àwọn bẹ́ẹ̀ gbogbo wọn ti pàdé àpòpọ̀ láti yí yín lágbo dáná ṣùgbọ́n torí pé Ọlọ́run ò fi ọ̀pọ̀ jagun òun ni Ọlọ́run ṣe ba ìmọ̀ wọn jẹ́ wọ́n dìmọ̀ lù Ọlọ́run òjò dúró wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn dasán wọ́n dì pàpà ogun wọ́n dúkùkù lajà wọ́n dún mọ̀wúrú Ọlọ́run pa wọn lẹ́nu mọ́ ó yẹ̀yẹ́ wọn ní gbangba nítorí tiyín ẹ má wá gbàgbé Ọlọ́run yẹn ṣe rí ijó tẹ́ fi yin Ọlọ́run oh my God ijó bí ijó Dáfídì tẹ́ ń jó yẹn òun la fẹ́ lọ́sùn torí bẹ́ẹ̀ ṣe ń jó yẹn òun ni Ọ̀ṣun develop Ọlọ́run sì ti fi yín ṣe ìmọ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìmọ́lẹ̀ náà ò dẹ̀ ní wọ òkùnkùn ara rẹ̀ àlàáfíà lẹ máa fi lo àkókò yín yọrí ẹ wá tukọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun dé èbúté ògo lórúkọ Jésù Kristi ẹ wá gbọ́ ilé yìí ẹ má sọ pé torí pé ẹ ti wá di alágbára tó kẹ̀kẹ́ yìí sọ́lọ́run o
ẹ má sọ pé ẹ ti wá di alágbára tán kí ẹ wá máa lọ wá alààyè láàrin àwọn òkú o. Ẹ di àgbélébùú mú ṣinṣin, ẹ di àdúrà mú ṣinṣin. Ìyìn tẹ́ ìyìn Ọlọ́run ẹ máa yìn, ó ń ṣiṣẹ́ fún yín púpọ̀ púpọ̀. Ẹ lọ wádìí ẹ wò, ìyìn tẹ́ ìyìn Ọlọ́run ó ń ṣiṣẹ́ fún yín púpọ̀ púpọ̀. Ẹ tẹ̀síwájú nínú ẹ̀. Èkejì tí mo fẹ́ sọ fún yín ni wípé aráàlú ni number 1. Àwọn aráàlú ní kẹ́ fi ṣe number 1. Ẹ má jẹ́ kí owó oṣù àwọn òṣìṣẹ́ kó jẹ wọ́n níyà. Ó ní pé kí àwọn oníṣẹ́ ó tọ́ sí wọn. Ní ìgbà tí ètò ìdìbò ń bọ̀, mo ń gbọ́ nǹkan tí àwọn ará Ọ̀ṣun ń sọ sà. Àwọn pàápàá jùlọ àwọn civil servant, mo ń gbọ́ tó ń sọ lójú mi kòrókòrò bàtà ní ẹni tó bá ní Adeleke ò ní wọlé, àwọn rẹ́dí àti fẹ̀mí àwọn di. Àwọn ò ní gbà, àwọn máa dìbò fún Adeleke, àwọn dẹ̀ máa dúró tì. Nǹkan tó dẹ̀ ṣe náà nìyẹn. So ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín, ẹ má jẹ́ kí ìyà jẹ àwọn ará Ọ̀ṣun o. Gọ́vnà Adeleke mo bẹ̀ yín ni, tí ẹ bá lọ jẹ́ kí ìyà jẹ àwọn ará Ọ̀ṣun, Ọlọ́run lè bínú sí yín. Ẹ tọ́jú àwọn òṣìṣẹ́. Ṣé rí ọ̀nà tẹ́ ń ṣe, ẹ ṣí ọ̀nà. Ṣé rí gbogbo àwọn ẹsẹ̀ kùkú, wọ́n gbìyànjú o. Èmi mọ àwọn ẹsẹ̀ kùkú kan àwọn abúlé tó yẹ pé àwọn tọ́ọ̀gì APC wọ́n lọ ká wọn mọ́lé tán ń lù wọ́n bolẹ̀ nínú ilé wọn táwa mọ̀. So ẹ̀yin lè má gbọ́ nípa wọn, ẹ̀yin lè má mọ ọ̀pọ̀lọpọ̀ tán ti ṣe léṣe nítorí tiyín, ṣùgbọ́n mo fọlọ́run bẹ̀ yín, ẹ ṣe ojú ọ̀nà sí àwọn abúlé àti ẹsẹ̀ kùkú. Ẹ ran àwọn ènìyàn lọ́wọ́, ẹ faná sáwọn abúlé, ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ kí ara tu àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun, torí pé gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ń gbàdúrà fún yín. Ẹ̀yin náà dẹ̀ ti mọ̀, kì í ṣe tẹnu bọ̀ ọ̀kù, kì í ṣàsọdùn wípé gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ló fẹ́ràn yín. Aṣọ iyì tọ́lọ́run fi gbé wọ̀ yín, Gọ́vnà Adémọ́lá Adélékè, aṣọ iyì náà ò ní ya lórúkọ Jésù. Ẹ gbọ́ ilé yìí, mo bẹ̀ yín ni o. Ẹ tún wá gbọ́ ilé yìí. Ẹ má wàá fọwọ́ yarọ́, ìmọ̀ràn mi kẹta nìyẹn fún yín sà. Ẹ má fọwọ́ yarọ́. Ṣẹ́gbọ́n mi, Ọlọ́run ti gbé yín jù wọ́n lọ. Ṣé rí gbogbo àwọn tó gbógun tì yín, àtàwọn tó disappoint yín, àtàwọn aṣekúpani ọ̀rẹ́ rẹ́rùn tí wọ́n betray yín, Ọlọ́run ti gbé yín jù wọ́n lọ. Ẹ má fọ̀rọ̀ yarọ́, ẹ fọ oníkálukú lẹ̀, ṣùgbọ́n ẹ má gbára lé wọn. Ẹ ṣọ́ra fún oníkálukú wọn, torí ète ìkà wà nínú oníkálukú. Nígbà tó dẹ̀ pé àwọn ti ṣẹ̀sìn nísìn, wọ́n fẹ́ máa wojú rere yín. Ẹ dáríjì wọn, ṣùgbọ́n ẹ má gbára lé wọn. Ẹ dáríjì wọn, ṣùgbọ́n ẹ má fàyè gbà wọn. Ẹ wà very careful. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tán bá rẹ́rìn sí yín, eyín wọn funfun kéke bí ike, àwọ̀ fẹ́lẹ́ tó bonú òde kò jẹ́ eríkun wọn, kẹ̀lẹ̀kẹ̀lẹ̀ lórí bí arú sí yín. Ẹ wà very careful. Ẹ tún wá gbọ́ ilé yìí. Gọ́vnà Adémọ́lá Adélékè, mo bẹ̀ yín ní orúkọ Olúwa, ẹ má fi àdúrà ṣeré, ẹ múra sí àdúrà, torí wípé ibi tí Ọlọ́run sì mú yín lọ, ó ju ipò tẹ́ wà lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè yìí, ó ju ipò tẹ́ wà lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ gbọ́ ilé yìí, gbogbo agbára yín ni kẹ́ fi sin ìpínlẹ̀ Ọ̀ṣun, gbogbo agbára yín ni kẹ́ fi mú inú àwọn ará Ọ̀ṣun dùn. Ẹ rí wípé nínú ipò tọ́lọ́run ṣe mú yín lọ, ipò gọ́vnà yìí ló kéré jù. Ọlọ́run á dẹ̀ fún yín ní àlàáfíà, Ọlọ́run á fún yín ní ìlera pípé tẹ́ nílò. Ẹ ní fàìsàn ló gbà, ẹ ní ṣàìsàn, ẹ ní gbáyasin, ẹ ní gbọ́mọsin ní orúkọ ńlá Jésù Kristi. Gbogbo ẹ̀yin tí ẹ ti wá rí wípé Ọlọ́run ti jù yín lọ, Ọlọ́run ti kọ́ yín lẹ́kọ̀ọ́, gbogbo ẹ̀yin opposition, gbogbo ẹ̀yin oníjàǹdùkú, ẹ̀yin tẹ́ ń ṣe jàǹdùkú, mo gbà yín nímọ̀ràn, ẹ yé fẹ̀mí ara yín wéwu mọ́. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ti kú nítorí ìjà òṣèlú, ó lè dọ̀la kí Gọ́vnà Adémọ́lá Adélékè kó darapọ̀ mọ́ APC. Ó lè dọ̀la kí Oyètọ́lá àti Adémọ́lá Adélékè kan padà dọ̀rẹ́ kẹ́rí wọn kó tún dì mọ́ra wọn. Ẹ wà very very careful. Bàbá Délé Fárótìmí ó ṣe ìwé kan bóyá kẹ́ lọ kà á, ó ní do not die in their war. So ẹ wà very very careful. Ẹ̀yin tó yẹ pé wọ́n máa ń lò yín láti lọ pààyàn tán rán yín kiri pé ká máa lọ káwọn èèyàn mọ́lẹ́ ká máa lọ pa wọ́n ní ìpínlẹ̀ tí ẹ̀ ń sọ pé ẹ fẹ́ jọba lé lórí tẹ́lẹ̀ ẹ fẹ́ ṣàkóso. Ẹ mọ̀ pé nǹkan burúkú ni ẹ̀yin jàǹdùkú, ẹ̀yin ọ̀dọ́ yìí, ẹ stop wẹ̀. Ẹ má dá àwọn olóṣèlú lò mọ́. Inú mi dùn wípé bí wọ́n ṣe gbógun ti Adémọ́lá Adélékè tó wọn fa wàhálà. Inú mi dùn wípé bí wọ́n ṣe gbógun ti Adélékè tó wọn ò rán àwọn èèyàn sílẹ̀ pé kán máa lọ pa àwọn APC, wọn ò ní pé kán máa lọ dàlúrú, wọn ò ní pé kán máa lọ sọ àwọn èèyàn mọ́nulé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ kẹ́kọ̀ọ́ lára àwọn nǹkan wọ̀nyí, Ọlọ́run á ràn wá lọ́wọ́, yóò sì dára fún wa lórúkọ ńlá Jésù Kristi. Ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn ẹ̀kọ́ àti ìkìlọ̀ tó ṣúyọ níbẹ̀, èmi ti jíṣẹ́ tèmi tán, òtítọ́ ti dọ́wọ́ yín tán, mo ti sọ tèmi, in tó bá wu ẹ̀yin tẹ́ gbọ́ ẹ fi ṣe, yóò dára fún gbogbo wa, àmín.